adúpẹ́ o ibi tẹ́ ẹ bá dé o aníkà kíyìn náà ni ẹ sá mọ̀ kò sí bó ṣe lọ tá a ní sọ fún yín ẹ dákun ṣe mọ̀ pé ẹ̀yin kan wá ń bá mi lábẹ́ kọ́mẹ́ǹtì mi pé tẹ́ni á ó fà á ṣé bá a sọ fún ọ ọlọ̀tẹ̀ ni ọ mi sọ lọ̀tẹ̀ torí tí náà ni mo ṣe ń sáré ká ni mo ṣe ń pariwo pé kẹ́ ẹ lè sinmi kẹ́ ẹ lè ní ààrẹ gidi Tinubu fúnra rẹ̀ ò lè yàn mí lọ́tà torí ó mọ̀ pé dandan ni bó ṣe máa rí nù torí gbà tára ẹ̀mí ò wà tí Tinubu ó gbé èèyàn wá dandan ni pé òun náà campaign go against èèyàn ẹni tí ò fẹ́ nígbà tí Tinubu náà wà tó di wípé tó tẹ̀ lọ́wọ́ Tinubu fúnra rẹ̀ rèé òun náà dúró fún self determination ó ní one Nigeria is a scam Jagaba ló sọ ìyẹn ààrẹ yín tuntun ní Nàìjíríà ó ní one Nigeria is a scam Jagaba ló sọ ìbọn gbé wá o torí kì í ṣe èmi nìkan ni mo fojú mi rí so tí èmi náà bá wá ní one Nigeria is a scam now kò ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ààrẹ Buhari náà sì sọ gbà náà ó ní self determination is allowed so tí n bá dúró fún self determination tí mò ń jà fún mercy àwọn ẹ̀tọ́ fún àwọn ẹ̀tọ́ ọmọ ènìyàn bí ìwọ yìí to force for the voiceless mouth for the mouthless fún èyí tí ẹ lẹ́nu tẹ́ ẹ lè fi sọ̀rọ̀ èyí tẹ́ ẹ lóhùn tẹ́ ẹ lè fi gbé sókè mo dẹ̀ fira mi lẹ̀ àyàrá so fún yìí mo fẹ́ kó gbọ́ kó tẹ́tí rẹ sílẹ̀ mi àrí òye sọ̀tá mi wọ́n gbàgbé pé Yorùbá ni ṣùgbọ́n owó orí ò lè jọ́dọ̀ tèmi ogún orí ò lè kàn mí tó bá kú anything tó bá ṣe kò dọ́dọ̀ tèmi Tinubu is for all Nigeria it's not for only you ìwọ tó bá wò pé torí pé wọ́n ti bọ́ sábẹ́ kọ́mẹ́ǹtì wọ́n lọ campaign wèrè tó ń búyan kiri Tinubu lásìkò tó jẹ́ ààrẹ yìí it's not for only you it's for all Nigeria ó gbọ́ mi nísìn ó ti kó lẹ́kọ̀ọ́ nìkan sọ ti wá di pé ìyá rẹ̀ peléke sí lọ́wọ́ wa ni ẹgbà rẹ̀ ti wá ó ti peléke sí ni ẹgbẹ́ tá à ń fún tẹ́lẹ̀ ni pé ṣe bí tẹ́sán ni pé ẹ kò mọ kankan ń pa rẹ̀ ẹ kò lágbára láti ṣe nǹkan kan ẹ ṣe mọ̀pá rẹ̀ ni ẹni tó yẹ pé kò sí lórí ipò àṣẹ ẹjọ́ wo ló ti jẹ́ gómìnà tó ti ní ìsìn fúnra rẹ̀ ló lọ tọwọ́ ara rẹ̀ bọ́ sọ̀rọ̀ fúnra rẹ̀ ló lọ sípò ààrẹ sọ wá rí ní ìsìn pé àṣẹ wà láti lè bá wí àṣẹ wà láti lè sọ̀rọ̀ báyìí ṣe bẹ́ẹ̀ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹ kò láṣẹ lẹ́dùn akàn fọ̀rọ̀ ni ní ìsìn kọ́ àṣẹ ti wà jẹ́ wọ́n sáré bẹ́ẹ̀ fún ẹ wọ́n ti ṣe inauguration Tinubu lánàá o wọ́n ti swearing Tinubu in lánàá o wọ́n ti gbàṣìá fún Tinubu lánàá o now so ọmọ tí Tinubu kọ́kọ́ fún yín subsidy ni kọ́ mú kúrò lórí epo wọ́n ní ọ̀rọ̀ ń ya bọ̀ kí sẹ́rẹ̀ nìkan o gbà àtọ́kọ̀ mi délé lánàá ó sọ fún mi pé ó ní tẹ́ni ó ní sóyún bá sọ fún ẹ pé bọ́n ṣe gbọ́ níwùsí pé Tinubu ti yọ subsidy kúrò lórí epo ó ní wàhálà gbogbo ilé epo ti ilé epo parí pé tí n bá rí èrò bó ṣe ṣe pìtìmù nílé epo wípé ìdájídájí lé ní ògbúdọ̀ gba ilé epo lọ ìgbọ́dọ̀ tí mo wí mo ní ṣe bí mo wí fún ọ ọ̀rọ̀ ń ya bọ̀ ní kì í sí èrò èèyàn kan sẹ́mi ò sọ fún yín wípé ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ̀ ẹni tó di ààrẹ gbàrà tó yọ subsidy kúrò lórí epo wòye tó ń tepo sìn wá sí ìrèpo ní 1000 wá sí ìrèpo ní 1000 ìyẹn ṣe pà ń bá rẹ̀ wí o ààrẹ ni o gbogbo níwùsì ló gbé o lọ́ọ̀rẹ́ wò ó gbogbo ayé ló ti gbé lánàá ṣùgbọ́n mi ò lè gbé lánàá torí mo fẹ́ sinmi torí bá gbé lánàá yẹn ni kí ló dé tẹ́ni èmi wá ní kí n filẹ̀ di àárọ̀ yìí kí n fi ṣe good morning fún èmi àti ẹ ìwọ náà fi ti ara ẹ̀gbọ́n tá rẹ̀ wí wọ́n láwọn ti yọ subsidy kúrò lórí epo nǹkan mẹ́ta ló kọ́kọ́ yọ bí mẹ́wàá tiẹ̀ mẹ́ta yẹ kọ́kọ́ fún ẹ mẹ́ta bẹ́ẹ̀ 555 ẹgbàá mẹ́ta 555 pé ẹ̀rọ kọ́ lọ́ máa mú mi tọ̀ yẹn ná ẹkú ojúbà epo sẹ́yìn ò mọ̀ wípé bí wọ́n ṣe yọ́kò lórí epo tépo tí wọ́n yẹn nísìn tí wọ́n ti ń ta lítà epo kan bóyá 500 naira ni wọ́n mọ̀ tàbí 600 naira ẹ̀yin tẹ́ ń lo ẹ̀rọ ìyá ò bá yín ẹ̀yin tẹ́ ń lo jẹnẹrétọ̀ ẹ̀ẹ́gẹ̀gbà sẹ́yìn pé kò sí náà tẹ́lẹ̀ jẹnẹrétọ̀ lẹ̀ ń lò sọ wá rẹ̀yìn tó yẹ pé gbogbo yín tẹ́ ń lo jẹnẹrétọ̀ láti fi ṣiṣẹ́ ẹ ti mú nọ́mbà ṣe wá rí i pé owó ọkọ̀ yóò wọ́n sí owó ọ̀kadà yóò wọ́n sí torí epo nílò ọ́ọ́bì
iṣẹ́ tó ń ṣe lóṣù bóyá 10,000 ló ń gbà tó dẹ̀ ti yọ owó ti bọ́jẹ́tì owó ọ̀kadà ní ìtàn ti yọ subsidy kò lórí epo ní ìsìn ẹ wo iye tí ó kù ọ̀ọ́bí ṣé bí mo wí fún ọ ọ̀run yabọ̀ ni kì í ṣèrò ẹnìkan tí ìlú bá tú ọ ó tù mí tí ìlú bá dẹ̀ ẹ́ ó dẹ̀ mí sọ̀rọ̀ pọ́ta ni mo jẹ́ fún ọ ni èmi ń ṣe pé kára lè dẹ̀ ẹ́ nì ẹjọ́ kí n ok ṣé mo lówó tó bá ní mo kórìíra rẹ̀ tó bá ní mo kàn yé ètè tó bá ní mi láì ṣé mo lówó tó ìbéèrè ni o ṣebí mi lówó ṣé mi lówó ṣé mo lówó táwọn ọmọ rẹ̀ àwọn ọmọ rẹ̀ kódà dérí last born rẹ̀ tí ò ju ọmọ 30 kìíní 20 something lọ ṣé mo lówó tó n tó fi mọ̀ pé mi ò bínú ẹ̀ mi ò bínú ṣùgbọ́n kéèyàn ṣe dáadáa ń là wá ń sọ nípa rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ ti ní kò sí lórí ipò ààrẹ akàngbẹ́nu wa ní gbèkúgbè ni kásẹ̀nu wa ní gbọ́lágún bọ̀ báyìí ọlọ́run ṣe o olúwa máa dúpẹ́ o tó ti wọ ọlọ́run fẹ́ pé gbogbo ọ̀rọ̀ wa kó lè wá sí ìmúṣẹ ó ti wà lórí ipò ààrẹ so that ká lè kó gbogbo ẹrù lé lórí. ẹ kú àmójúbà o ẹ kú àjùlọ́nà Buhari promise ẹ ti ń bínú tẹ́tí ẹ̀ kò gbọ́n tán wí. Of fuel subsidy. Unfortunate. The budget that I've glimpsed before I assume office and what I've heard is that no provision is there for fuel subsidy. The fuel subsidy is gone. Subsidy can no longer justify an ever increasing cost in the wake of dry resources. We shall instead the channel whatever to fund to better investment in public infrastructure, education, healthcare, and jobs that will materially improve life for people. Monetary policy. Do house cleaning, thorough house cleaning is necessary. Upload is small. Upload is small. Bola Ahmed Tîñúbü, do some and bear true allegiance to the Federal Republic of Nigeria, that as President of the Federal Republic of Nigeria, I will discharge my duties and perform my functions honestly, to the best of my ability, and faithfully, in accordance with the Constitution of the Federal Republic of Nigeria and the law. That I will abide by the Code of Conduct contained in the 5th schedule to the Constitution of the Federal Republic of Nigeria. That I will not allow my personal interests to influence my official conduct or my official decisions. That I will